ọmọ àlè nìkan àwọn ọmọ àlè nìkan ló jáde láti vóòtì lénìí. Àwa náà a ti gbọ́n. Ẹ bá ti ka ìdìbò yín ńsìnyí ká wo ibi tẹ́ ẹ ti rí àwọn tó wá vote. Ọmọ àlè nìkan, àwọn tó ń gbálẹ̀ ọjà tẹ́ ẹ lọ kó jọ tẹ́ ẹ sọ pé tí wọn ò bá ti vote ẹ máa sack wọn lẹ́nu iṣẹ́. Àwọn tí ń gbálẹ̀ ọjà, tí ń gbálẹ̀ títì, àwọn tẹ́ ẹ gbà sẹ́nu iṣẹ́ tó jẹ́ pé ebi ń pa, àwọn tó jẹ́ pé nítorí wọn ni bàbá wa Sunday Igboho òun ni wọ́n ṣe ń pass through gbogbo ìyà tí wọ́n ń jẹ. In fact tá a bá ro ọ̀rọ̀ yín a ò ní fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n ìdí tá a ṣe ń rìnrìn àjò Yorùbá nation ni wípé a rí pé Olúwa ló sọ nípa ẹ̀. A ti gbọ́n. Ẹnikẹ́ni tó jọ́mọ Yorùbá gidi kò ní bọ́ta kó lóun lọ vote. Ẹ ò tiẹ̀ lè rí ọmọ Yíbò ńbẹ̀. Ọmọ Yíbò ọmọ àlè lẹ máa rí tó máa lóun lọ vote ńta. Ta ló fẹ́ vote fún? Ṣáwọn olè ni? Ṣáwọn olè? Àwọn tó vote fún níyìí tó kọjá tí wọn ò ṣe dáadáa, tíwọ náà dẹ̀ mọ̀ pé wọn ò ṣe dáadáa, lẹ́yìn tó vote tán ṣé o mọye ìgbà tó pààrà? Màmá kan nínú àwọn màmá tá ń pè ní màmá PDP, bàbá PDP kiri, about 3 months ago tó kọjá díẹ̀, stress yìí ò tiẹ̀ tí pọ̀ tó yìí, ló wá sí church mi ló bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí kí n jọ̀ọ́ kí n bóun gbàdúrà èèyàn kan táwọn dìbò fún, táwọn bá ṣe ọ̀rọ̀ ìdìbò, táwọn ṣe gbá, táwọn I don't know, maybe he's a woman leader. Èmi kì í purọ́, ohun tí mo mọ̀ ni mò ń sọ. Àwọn dádì yín lè máa purọ́, àwọn mọ́mì yín wọ́n lè máa purọ́ ńlé. Wọn ò fi irọ́ kọ́ àwa, àwa kì í purọ́. Nígbà tó sọ gbogbo ẹ̀ kalẹ̀ kí n jọ̀ọ́ kí n bóun gbàdúrà, òun ti dé parapara, wọn ò mà ṣílẹ̀kùn, àwọn tó gbé sẹ́nu ọ̀nà wọ́n kàn ń sọ nítorí kí lẹ ṣe paramàmà. Owó ilé òun ti due, wọ́n ti lé òun kúrò nílé tán, òun ti jẹ́wọ́ ilé ọdún 2. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ ti ta ọjọ́ ọ̀la yín. Àwọn tí à ń sọ yìí tọdún tó ṣe lóyìí tó kọjá ni o, wọ́n tún ti bẹ̀rẹ̀ míì báyìí. Ọmọ àlè nìkan ló máa jáde láti vote ní Nàìjíríà because there is nobody we can vote for. They are going there because of the money. Wọn ò lọ síbẹ̀ nítorí tiyín. Ṣe báwọn tẹ́ ẹ vote wọlé ni wọ́n rí tí wọ́n ń pa yín lọ́tùn tí wọ́n ń pa yín lósì yìí. Kí ni wọ́n ṣe sí? Àwọn tẹ́ ẹ vote wọlé gan, àwọn náà wà nínú àwọn tí wọ́n ba ipò àwọn ọba jẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ifá ni a máa ń dí, la máa dá ká tó jọba. Nísìnyí ṣe báwọn tẹ́ ẹ gbé wọlé àwọn ló ba gbogbo ẹ̀ jẹ́. Wọ́n wá ń fi agbára, wọ́n kàn lè múyàn kó yá ìwọ ló jẹ́ Ọọ̀ni of Ifẹ̀, ìwọ ló jẹ́ Ọọ̀ni of Ìjẹ̀bú, ìwọ ló jẹ́ Ọọ̀ni of Ìkirè, that is all. Kò sí ohun tẹ́ fẹ́ ṣe sí. Ẹ̀yin náà lẹ fọwọ́ ara yín fa wàhálà. Ẹ̀yin tẹ́ ẹ wá fi ọwọ́ ara yín fa wàhálà yìí làwa ń bá wí pé ó tí ì bà ní, kò ì bàjẹ́ tán, ẹ sì lè padà. Lára yín náà la tún padà rí ńta lónìí. Ọmọ àlè, ìyà ní ń jẹ mọ̀nàmọ́ná kú, ìyà ló máa jẹ gbogbo yín kú. Gbogbo yejú àwọn tó jáde lónìí ní ọjọ́ Sátidé tó lọ vote, ìyà ló máa jẹ yín kú. Ìyà máa jẹ àwọn ọmọ yín kú, ìyà máa jẹ yín gan kú fúnra yín. Nítorí pé èmi ò lè ṣàánú yín, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. I can never help you. Lẹ́yìn tí ẹ bá ṣe gbogbo ẹ̀tọ́ tẹ́ ẹ gbé wọn wọlé, ṣọ́ọ̀ṣì náà lẹ tún máa wá kó wàhálà yín wá.
ẹ wá máa ní kẹjọ dádì ẹ ràn wá lọ́wọ́. Òṣì tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ náà ló ń jẹ́ kẹ́ máa ṣe ra káyé yín bàjẹ́. Dádì ẹ ràn wá lọ́wọ́, wọ́n ti fẹ́ lé wa kúrò nínú ilé. Even àárọ̀ ọjọ́ sátidé yìí gangan mo sì rí oníranù lẹ́yìn tó lọ vóòtì tán ẹ̀ tó lọ mu star níbẹ̀ tán ọ tún pín star ọ tún pín trophy àbí kílẹ̀ tí ń porúkọ trophy. Kò pẹ́ náà kò jìnnà ló dọ́dọ̀ wa kinní kan owó ilé òun ti expire, dádì ẹ jọ̀ọ́ ẹ ràn òun lọ́wọ́, òun mọ̀ pé ẹ lè ràn òun lọ́wọ́. Oníta ló máa ràn ẹ́ lọ́wọ́. Kò sí, ìgbàgbọ́ mi ò crazy tó yẹn. Faith mi ò crazy. When I see you that you are my enemy, I will be your enemy. Forget about it. My faith, my religion does not make me to become mad. I am not mad because I can. No, forget about it. Religion mi ò ní kí n stupid. My religion does not turn me to a stupid person. Tó bá ṣe wèrè máa ṣe wèrè pẹ̀lú ẹ̀. That is me. And it is my nature. Tó bá ṣe dáadáa máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀. That is me. And it is my nature. Wọ́n flop ara wọn. Wọ́n insult ara wọn. Láwọn ló pa àwọn insult olóyè Ìgbòho. Ẹ̀yin ò mọ̀ pé olóyè Ìgbòho ẹ̀yin ló ń jà fún ni. Nítorí yín ló ṣe ń pass through gbogbo tó ń pass through yìí. Àwọn ìyá yẹn gangan àwọn ló padà lọ dìbò. Tó pé àwọn reasonable people wọn ò jáde. Ṣùgbọ́n àwọn ìyá kan wà tọ́mọ wọn ti mọ òtítọ́. Màámi tẹ́ ẹ bá jáde ẹ má wọnú ilé yín. Oh my God. Ojú wa ti là Nàìjíríà. Ojú wa ti là. Mi ò wá mọ ẹ̀yin ọmọ àlè Yorùbá tójú ò tí ì là o. Ṣùgbọ́n ojú tàwa ti là. Kí la fẹ́ dìbò fún jáwọn olè? Olè tẹ́ ẹ yàn síbẹ̀ tó jẹ́ pé owó ló fẹ́ lọ kó ń bẹ̀ kì í ṣe nítorí ààbò tiyín. Tọ́ bá wá débẹ̀ tán ti jẹ bẹ́kùnbẹ́kùn tán ti yó wọn tó láwọn fẹ́ kọ́ títì. Àwọn máa fọ́ ilé yín. Wọ́n á máa bọ̀ ọ̀nà yín jẹ́. Wọ́n á máa ba ayé yín jẹ́. Àwọn tẹ́ ẹ rí níṣojú yín ìṣojú yín náà lọ ṣe bí wọn. Àwọn náà tún bímọ níṣojú yín. Ẹ̀yin ń pọ́ ọmọ wọn kiri. Ayé àwọn ọmọ yín ti bàjẹ́ sí títì. Enough, it is enough. Tá a bá ń pariwo no voting 2023 kì í ṣe pé ọ̀rọ̀ ìjà ni tó wà nílẹ̀ yìí. The way we are talking, we are educating you. Wọ́n ò lè wọnú ilé láti wá kó yín sẹ̀. It is not that okay ó di dandan ká lọ jà no vote no kò di dandan yẹn. Bọ̀bá tí ń pariwo ìtẹ̀yìn bá gbọ́ wọ́n ò lè wọnú ilé wá kó yín. Ẹ jẹ́ kí àwọn wèrè tí wọ́n gbé bálọ̀tì síta kí wọ́n jókòó títí látàwọn títí dalẹ̀ wọ́n á kó bálọ̀tì wọn wọlé. Bọ́ bá ṣe wá wìnì ní kó jẹ́ ká mọ̀. Mo làwọn ń pariwo no voting. Àwọn tẹ́ vóòtì fún ẹ wo bó ṣe ṣayé yín. Èní tẹ́ rí mo ti ra gas. Mo ti ra that bottle of gas. Bóyá 4 kg ni or whatsoever. Mo ti ra 2,600 rí náà nínú ọdún yìí. Mo ti ra 2,600 rí. Mo ra 3,600, 3,500, 3,400. Lénìí wọ́n sọ di 5,600 naira. Ẹ̀dẹ̀ ní Nàìjíríà máa dà. Báwo ló ṣe fẹ́ dà? Ṣé báwọn tẹ́ vóòtì fún náà nìyẹn? Wò ó jẹ́ ká jáwọ́ lápọ̀ tí ó yọ. Kò sí voting. Bá ṣe ń bá yín sọ yìí náà ni kì í ṣe pé a fẹ́ bọ́ta lọ bá wọn jà. Bó bá ṣe educate yìí kẹ́yìn èèyàn kẹ́ gbọ́. No voting. Don't go out to do anything. Ẹ jókòó sílé yín. Nígbà tí wọ́n bá jókòó títí tí wọ́n bá yá kó bálọ̀tì wọn padà. No, wọn ò ní ka ẹṣin. Ẹ ṣe share jẹ́ kí wọ́n rí. Wọ́n kí yín pé ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi. YouTube àwọn Facebook kúkú ti block wa. Ẹ lè má rí wa ní live ní ọ̀la lórí Facebook wa. Ṣùgbọ́n ẹ pàdé wa lórí YouTube. Ẹ ṣé gan ni. God bless you. Have a wonderful day. Tèmi ti yín tòótọ́, Baba Confirm JP.